orúkọ mi ni Bimbo Ogunsanya. Okay, ìrìn àjò mi sí iléeṣẹ́ Orisun ni mo wá síbí báyìí láti wá rí arákùnrin kan tí wọ́n pè ní Báyọ̀. So ìgbà tí mo dé bí báyìí mo dúró dè ní reception ní ọkùnrin Fẹ́mi Adéríbigbé ló wọlé wá. Aṣá kíra àdára kíra mo wá ní àkíní ó béèrè lọ́wọ́ mi pé kí ni mo wá ṣe níbi èmi náà wá béèrè lọ́wọ́ náà pé kí ló wá ṣe níbi ó wá ní òun lòun ní Orisun television mo wá fún wọn ní sábàbí ni. Ìgbà tí àwa ṣàsọ̀rọ̀ yẹn tó wá ní òkè pé kí n wá sọ́fíìsì wọn àwa jọ sọ̀rọ̀ ó wá ní òun fẹ́ kí n ṣe nǹkan kan tí òyìnbó máa ń pè ní consultancy fún TV station Orisun ní ó wá fẹ́ kí n bá òun bẹ̀rẹ̀ program kan tí à ń pè ní Miliki Express. Nígbà tí a máa bẹ̀rẹ̀ ìrìn àjò Miliki Express orí pépà kékeré kan ni a kọ àwọn nǹkan kan tí ó fẹ́ kó wà ní orí Miliki Express nígbà tí a dẹ̀ ń sọ̀rọ̀ pa biomarine presenter àwọn méjì tí wọ́n wà ní orí program tí mo ṣe sábàbí ni ó kọ́kọ́ wá sí ọkàn mi àwọn bíi Damilọ́lá Bánirẹ́ àti Abdulateef Ọládìméjì bí ìrìn àjò Miliki Express bóyá bẹ̀rẹ̀ ní Orisun nìyẹn. Àwọn àdójúkọ pọ̀ gan nígbà tí a bẹ̀rẹ̀ Miliki Express torí wákàtí kan ní ojúmọ́ ní Miliki Express láti jẹ́ ó dẹ̀ á ní ijọ́ kan ṣoṣo láti record Miliki Express so mo ń láti record ní ijọ́ Thursday màá bẹ̀rẹ̀ sí ní edit láti Thursday alẹ́ ìrọ̀lẹ́ alẹ́ Thursday yẹn màá bẹ̀rẹ̀ sí ní edit màá edit wọ Friday Saturday títí di Sunday láti fún àwọn èèyàn ní Monday to Friday tí wọ́n máa wò ní orí Miliki Express pẹ̀lú àwọn guest àti gbogbo ẹ̀ àdẹ́tù láti máa múra sílẹ̀ fún èyí tí a tún máa ṣe lẹ́yìn ìgbà yẹn ni a wá wò pókè àwọn pírẹsẹ́ńtà méjèèjì yìí ṣe kò ṣe pé iṣẹ́ máa bẹ̀rẹ̀ sí ní wọ̀ wọ́n lọ́rùn àwọn láti mú èèyàn kẹta wọlé tó jẹ́ Abibat Junaid. Nígbà tí a mú Abibat Junaid wá nígbà tá a ti ń ṣe lọ́wọ́ ọjọ́ yẹn mo wá wà ní studio mo ṣáà ń ṣiṣẹ́ lọ́wọ́ ni mo wá rí mẹ́sẹ̀gì ní orí Facebook tí mo wá bá arábìnrin kan tí wọ́n pè ní Lára Olúbọ̀ àwa ṣáà ń sọ̀rọ̀ lórí Facebook wá ní ibo ni mo wà mo wá ní mo wà ní Orisun television wá ní ṣé mi mind kí òun yọjú sí mi ìgbà tó máa yọjú sí mi luckily fún Lára Olúbọ̀ Fẹ́mi Adéríbigbé wà ní ibi tí àtijọ́ ń sọ̀rọ̀ tó a bá pàdé wá ní òun náà fẹ́ wá darapọ̀ mọ́ Miliki Express bí ìkànnà àwọn pírẹsẹ́ńtà wa bí pírẹsẹ́ńtà ṣe di mẹ́rin nìyẹn. Dẹ́rẹ́ dẹ̀ ní arábìnrin kan tí mo rí ní àárín iléeṣẹ́ virtual media tí wọ́n pè ní Yemisi Jacobs. Ìgbà tí mo ti kọ́kọ́ pàdé ẹ̀ ní àárín àwọn Nàìjíríì ni mo ti kọ́kọ́ pàdé ẹ̀. Mo wá ṣàrí pé tí ò bá fẹ́ wàhálà as hip hop artist ṣáàjẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Yemisi torí tó bá ti kọ àwọn rìpọ́ọ̀tì kan lórí extra báyìí àti tó sọ àti tó sọ wọ́n á ṣàyí gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn wọ́n pé irú obìnrin yìí báyìí a máa dẹ̀ máa ní ìdẹ̀ ní Orisun and luckily ó wá ń bá wa ṣiṣẹ́ nígbà tí Miliki Express wá fẹ́ di eléyàn méje mi ò rí èèyàn míì tí mo kọ́kọ́ lè pè ní pé kó wá ṣe bìkọ́ torí mi jẹ́ èèyàn kan tí ó nífẹ̀ẹ́ sí dérelé gbogbo bí mo máa ń rí presentation ẹ̀ mo wá ń wéyàn kan tí ó lè máa ṣe bí dérelé ní orí Miliki Express nítorí pé program ọ̀dọ́ ni Miliki Express kò wá sẹ́lòmíì tí mo wá rí yàtọ̀ sí Yemisi Jacobs nígbà yẹn nígbà tí mo wá pe Yemisi Jacobs kó wá máa ṣe ọ̀gá wa ní energy eléyìí ti pọ̀ jù pé ó máa di nǹkan míì sí wà lọ́wọ́ so aláti wá step Yemisi Jacobs kúrò ní presentation wọ́n discover pé láàrin gbogbo àwọn tí mò ń bá ṣiṣẹ́ nígbà yẹn ó jẹ́ èèyàn kan tó nífẹ̀ẹ́ sí production tó yẹ pé gbogbo ìgbà mi tá bá wà nínú studio ó máa wà pẹ̀lú wa ń bẹ̀ nígbà yẹn wọ́n ní call kan láti African Magic láti lọ ṣe àwọn nǹkan kan fún wọn nígbà yẹn wọ́n sọ fún ọ̀gbẹ́ni Fẹ́mi Adéríbigbé pé mo máa ní láti lọ fún ìgbà díẹ̀ ó wá ní program tí ó wà nílẹ̀ nǹkan Miliki Express tá à ń ṣe pé ó jẹ́ program tí àwọn èèyàn like tó nífẹ̀ẹ́ sí gan pé táwa ni mo rò pé ó lè máa ṣe lọ mi ò bá sí bíbá mo ní kò sí ẹlòmíì tí mo tún lè pè yàtọ̀ sí Yemisi Jacobs torí èèyàn kan tí mo mọ̀ pé mo fọkàn tọ́ mo dẹ̀ mọ̀ pé gbogbo bẹ́mi ṣe máa ṣe á ṣe ju bí mo fẹ́ ṣe lọ so bí èmi ṣe rin ìrìn àjò
ti tèmi lọ nìyẹn mo dẹ̀ fi gbogbo everything sí ilẹ̀ fún Yẹ́misí Jacobs pé ní ìwọ̀nba yìí ó pé Ọlọ́run á máa ràn ẹ́ lọ́wọ́ o àdìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run ràn án lọ́wọ́ kọjá Miliki Express torí lẹ́yìn Miliki Express mo rí sinimá mẹ́wàá mo rí àwọn programs oríṣiríṣi ọdún òun náà ní ìdojúkọ títí ẹ̀ náà pẹ̀lú lára àwọn presenters kan tí wọn kọ́kọ́ fẹ́ dá lóhùn ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó pè mí fún ìgbà kan àbí ìgbà méjì mo dẹ̀ láti wá jẹ́ káwọn presenter yẹn mọ̀ pé tí ẹ bá ti dá lóhùn ẹ má gbàgbé pé ẹ má wò pé tó pé ó jẹ́ arábìnrin kékeré ọ̀gá ni níbí báyìí ẹni tó bá ti lè dá lóhùn lẹ́ already láti dá àwa náà lóhùn ni pé kẹ́ni náà kó fèsì gate kó dẹ̀ máa lọ sí ilé ẹ̀ pé gbogbo wọn sì wọ́n náà láti tẹríba fún ọ̀gá tí ó wà ń bẹ̀. Wọ́n á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí pé Yẹ́misí Jacobs náà ti wá di alámòjútó fún Orisun tẹlifíṣàn. Òsígbà kan tí mo lọ sí orí tẹlifíṣàn Orisun tí n bá rí prógrámù tí inú mi ò kí ń dùn sí pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé arábìnrin ó ti gun kí apá torí ní irú ibi ipò yẹn kì í sábà rí àwọn obìnrin tí wọ́n máa ń gùn kì dé irú ipò yẹn inú mi dùn pé ní ìwọ̀nba tọ́lọ́run ràn èmi náà lọ́wọ́ sí èmi náà wà ní inú ìrìn àjò yẹn. Gẹ́gẹ́ bí ẹbí Orisun October 1st máa jẹ́ oṣù tí ó máa lárinrin ní iléeṣẹ́ Orisun torí gbogbo nǹkan Orisun ó ti yàtọ̀ àwọn àti rí àwọn presenters ní sẹ́ẹ̀tì ní fíìmù míì gbogbo nǹkan ń pa wọ́n ti yàtọ̀ ẹ jẹ́ kí n má tí ì ṣe gbogbo ẹ̀ fún yín tó bá ti di October 1st ẹ máa retí nǹkan tí ẹ tí ì rí ní orí Orisun.